gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn ni tó ti kéde wípé òun fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú Accord Party ìyẹn ọ̀gbẹ́ni Oríyọmí Hamzat. Ó mà ti jẹ́ kó di mímọ̀ ó ti sọ̀rọ̀ lórí awuyewuye àti ìròyìn tí wọ́n ń gbé kiri pé ìpàdé ìkọ̀kọ̀ ó wáyé láàrin òun àti gbajúgbajà fáàlì Haúsá ni tí ó tún jẹ́ agbódegbà fún àwọn Fúlàní apààyàn àti ajínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Sheikh Ahmad Gumi tí Oríyọmí Hamzat tó sì jẹ́ kó di mímọ̀ wípé láti àsìkò yìí lọ òun ò ní fi ọwọ́ yẹpẹrẹ mú irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ èèyàn pé láti àsìkò yìí lọ ọwọ́ òfin ìnà òun yóò fi máa mú àwọn ọ̀rọ̀ náà. Ẹ̀rọ ti wípé bí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń ṣe dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà púpọ̀ ọ̀kan pàtàkì ní Alhaji Oríyọmí Hamzat. Kódà níbi tí ó ṣe dáadáa dé nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ inú jẹ́ kó dá rédíò Àgídìgbò FM tó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀ èyí tọ́pọ̀ èèyàn gbọ́ pé òun gan ni rédíò táwọn èèyàn ń gbọ́ jù ní ìlú Ìbàdàn tó sì ń ṣe dáadáa jù ní ìlú Ìbàdàn. Ṣáò lọ́dún tí ó kọjá ní Alhaji Oríyọmí Hamzat inú máa jọ àwọn èèyàn lójú nígbà tí ó kéde wípé òun yóò jẹ́ ìpè àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti ń pariwo pé Ọ̀yọ́ ń pè ọ́ láti wá ṣe gómìnà tó lóun yóò dá wọn lóhùn tó sì lóun yóò díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú Accord Party ènìyàn Oríyọmí Hamzat inú ti kéde pé òun yóò ti díje du ipò gómìnà. Bẹ́ẹ̀ ìní ọkùnrin náà jẹ́ kó di mọ̀ wípé kò sẹ́nìyàn kan tó ń lo òun o èèyàn báwọn kan ṣe ń gbèrò kiri pé bóyá àwọn olóṣèlú kan ló gbowó fún òun kí òun kàn lọ jáde du ipò gómìnà láti lè ba ìbò àwọn kan jẹ́ tí Oríyọmí Hamzat jẹ́ kó di mọ̀ pé ẹnikẹ́ni ò gbowó fún òun fúnra òun lòún jáde nítorí òun mọ̀ pé òun kúnjú òṣùwọ̀n òun sì lòún lè gba àwọn mẹ̀kúnnù ìpínlẹ̀ Ọ̀yọ́ kúrò lọ́wọ́ jẹgúdújẹrá àti ìṣekúṣe tí àwọn olóṣèlú tí wọ́n ń ṣe wọ́n. Ṣáò níṣẹ́ ní ọ̀rọ̀ kan máa jáde nínú ọ̀sẹ̀ tí ó kọjá tó ti ń jà rìnrìn èyí tó fẹ́ fi ba Alhaji Oríyọmí Hamzat lórúkọ jẹ́ nígbà tí wọ́n ní òun àti gbajúgbajà àfáà tí ó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn mọ̀ sí agbọ̀rọ̀dùn àti agbódegbà àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè báńdíìtì lórílẹ̀‐èdè yìí ìyẹn Sheikh Ahmad Gumi wọ́n ní ìpàdé ìkọ̀kọ̀ ó wáyé láàrin àwọn méjèèjì tó lè jẹ́ pé níṣe ni ìròyìn yìí bó ṣe jáde làwọn kan fojú alákatakítí wo Alhaji Oríyọmí Hamzat. Wọ́n ní bó ṣe ń bá irú àáfàá náà ṣe wọ́n ló jẹ́ ṣe kó jẹ́ pé kán fura sóun náà nítorí pé ọwọ́ tiẹ̀ náà kò lè mọ́. Ṣùgbọ́n nígbà tó ń fèsì Oríyọmí Hamzat ó jẹ́ kó di mọ̀ pé kò sóòótọ́ nínú ìròyìn pé òun bá Sheikh Ahmad Gumi ṣèpàdé ṣùgbọ́n tó ní láti àsìkò yìí lọ ó ní gbogbo àwọn tí wọ́n bá tún gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri nípa òun lórí ẹ̀rọ ayélujára ó lóun ò ní máa dákẹ́ òun ò ní wò wọ́n ràn mọ́ òun ò ní fà wọ́n lé Ọlọ́run lọ́wọ́ mọ́ ó ní ṣe lòun yóò máa fi ọwọ́ òfin gbé wọn tóun yóò máa fi ẹ̀sìn òfin tóun yóò fi máa tọ ọ̀rọ̀ láti àsìkò yìí.